kí ni ó wá ṣẹlẹ̀ tí ó jẹ́ pé gbogbo ibi tí a bá dé tá a bá ti gbé pé ọmọ Ẹ̀tàn ni ẹni báyìí báyìí tó máa sọ pé àbájọ ọ̀rọ̀ tó bá jẹ́ Ẹ̀tàn ló máa tán sí. kí ló fà á. nǹkan tó fà nípa ìyẹn ni wípé ṣe rí ìlú Ẹ̀tàn yìí torí ogun òkú ìlú rí kódà àwọn agbẹnipamọ́ wọn ò gbé ọmọ Ẹ̀tàn rí so tí wọ́n bá ti dé tí wọ́n ti wọ ìlú wa tó jẹ́ pé inú kan ọkàn kan nǹkan tó ń dùn wọ́n lẹ́mìí láti rìn àjò ní wọ́n bá wọ ìlú Ẹ̀tàn yìí gbogbo bó ṣe lè kódà kó gbogbo ọmọ ní òrùbí tó fẹ́ yàwó tó jẹ́ pé ó ti tọ́dún mẹ́wàá ó ti tógún ọdún tí wọn ò lọ́mọ bí wọ́n dẹ̀ sáré wá bí wọn. so tó bá dẹ̀ jẹ́ pé òun ṣòwò òwò rẹ ní òpé àtijọ́ àti mu ó diṣẹ́ tó bá dé ìlú Ẹ̀tàn ìwọ́dà gbọ́dọ̀ ṣéǹjì. tó bá ti jẹ́ Ẹ̀tàn ọmọ tán ṣé ìyẹn ṣé nígbà àtijọ́ ló ń ṣẹlẹ̀ ní àbóṣe ìṣẹ̀lẹ̀ títí dì sìn. ó sì ń ṣẹlẹ̀ títí dì sìn tí èèyàn bá ṣe àlejò bóyá tó ní pọ́blẹ́mù ó wá dákùnrin tàbí oníṣẹ́ ọwọ́ tó ti wá ìlú Ẹ̀tàn tí ò bá ti kọjá ààyè tó ti mọ̀ wá wù tó máa ìṣòro ẹ̀ máa tó sí ìjẹ̀lú náà máa jẹ ìṣòro ọ̀la onílé ṣe jẹ náà máa jẹ. tí ò bá ti kọjá ààyè tó ti mọ̀ wá wù tí ò ti ṣe oníwàkuwà bóyá jàgídíjàgan tàbí olè tàbí oníwà búburú tí ẹ máa tán. Orúkọ mi ni Mrs. Fakunade Arko. So ìlú tí mo wà yìí ni ìlú Ẹ̀tàn tó ní ọjà Ẹ̀tàn la wà báyìí. So ọjà Ẹ̀tàn àti àwọn èèyàn tó wà níbẹ̀ àwọn èèyàn tó wà lẹ́tàn jẹ́ èèyàn dáadáa tó ń fàyàn mọ́ra wọ́n sì nífẹ̀ẹ́ àlejò. So torí ẹ̀ láyé àwọn àlejò la fi máa ń wá sí ọjà yẹn ní gbogbo ìgbà. Tọ́ba ti ká nígbà Ẹ̀tàn, màá ti máa ṣe ń fi ìyá yìí tẹ̀. Màá ṣe yẹ fún tẹ̀lé. Iṣẹ́ epo ó jẹ́ pàtàkì iṣẹ́ tó máa ń ṣe nílùú yìí. Wọ́n máa ń ṣe epo tó pọ̀ gan-an. Epo, kòkó, kaṣú, àwọn nǹkan oko ilẹ̀ wọn dẹ̀ wà pátá ìjọsọ bí ọ̀gẹ̀dẹ̀ tó tá bá wá nájà bẹ̀ á rí ọ̀gẹ̀dẹ̀ rà á rí epo rà oríṣiríṣi nǹkan la máa ń rí rà so ó jẹ́ kí ọjà Ẹ̀tàn yẹn kó máa ń wù wá ní gbogbo ìgbà torí à á rí nǹkan oko à á rí rà à á rí epo rà á rọ́gẹ̀dẹ̀ rà ẹ̀gúsí ilá àwọn nǹkan tó dáa ló wà ní ọjà Ẹ̀tàn so ó dẹ̀ jẹ́ ìlú tó jẹ́ wípé kò jìnnà púpọ̀ tí o sí nǹkan bẹ̀ ó dáa fáwọn àwa tá à ń tún ọjà tà a máa ń rí èrè nínú nǹkan tá a bá rà níbẹ̀ so Ẹ̀tàn jẹ́ ìlú tó ní ọrọ̀ ajé dáadáa.